TV yìí mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. HBR TV mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. Àdànà kó kọjá mórí nǹkan fèrè, bàbá rere káwí parí. BGI TV, we are the pace setters. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. Ẹ jẹ́ ká tún máa kíra wa wípé àkó ojúmọ́ mọ́ ní gbogbo ìjẹba tí láǹfààní láti máa gbọ́ wa níkànnì amóhùnmáwòrán BGI TV ọdẹ òdòdó àjẹrẹbí àdúpẹ́ fún Ọlọ́run fún àǹfààní tó fún wa láàárọ̀ òní láì dènà pẹ̀lú láì fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ péjọ àti dé gẹ́gẹ́ bí ìṣe wa lórí ètò ojúmọ́ aláyọ̀ níbi tá a ti máa fa àwọn kòmóòkun inú ìròyìn ojoojúmọ́ ilẹ̀ wa jáde sí etí ìgbọ́yín. Ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́, kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀, ààfin tiẹ̀ mi ò nílò ìdánimọ̀ lọ́jà, tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ní. Èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo ènìyàn mọ̀ mí sí, èmi kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. Ẹyẹ tèmi kò ní fi apá kan fún lórí ètò ojúmọ́ aláyọ̀ ní òwúrọ̀ òní, ẹnu ọlọ́fà láti gbọ̀mọ̀ ta. Ó kí wa pé àkòdédé àsìkò yìí nílé lóko lọ́nà odò àsùnkìrìtẹ̀sì láǹfààní láti máa gbọ́ wa. Àfàìlà ọjọ́ ṣùgbọ́n ló ní kọ́nà máa là tójú bá tilẹ̀ bàjẹ́ ní kọ́nà là fún wa o. Mo ní ọ̀nà re ọ̀nà ayọ̀ ọ̀nà ìgbéga yóò là fún wa láṣẹ Èdùà. Ó ní ní ọjọ́ ìṣẹ́gun mo ní àwa láwọn máa borí ogun ní borí wa láṣẹ Èdùà. Ẹ káàbọ̀ sórí ètò wa, ètò yín ojúmọ́ aláyọ̀, ẹ ti mọ bí a ṣe máa ṣe. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì wá mọ̀ yìí pé òdú náà ni mímu kì í ṣàìmọ̀ fún lórúkọ. Orúkọ mi náà ni Títílayọ̀ Àgbòọlá. Ẹ máa bá wa ká lọ. Ẹ máa bá wa ká lọ. Kókó orí ìròyìn yẹn la máa kọ́kọ́ yọ̀ lọ fún yín ká tó wọnú àwọn ìròyìn yẹn lọ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Òkèlè Akọ́bùnmi òun ló ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ kan tí iléeṣẹ́ ààrẹ fi léde fún gbogbo àwọn ènìyàn tí ọ̀rọ̀ kàn wípé ẹnikẹ́ni kò ga ju òfin lọ lórílẹ̀‐èdè Nàìjíríà o, àti wípé kò sí ààyè fúnrúfẹ́ ìwà bẹ́ẹ̀ nínú ìṣèjọba tèmi. Lẹ́kùnrẹ́rẹ́ lẹ́gbọ̀ láàárọ̀ òní. Ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà NLC náà ni wọ́n ti fún ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà ní gbèdéke ọ̀sẹ̀ 4 péré láti yanjú aáwọ̀ eléyìí tó wà láàrin ìjọba àpapọ̀ àti ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ilé ẹ̀kọ́ gíga lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Ẹ wá gbọ́ eléyìí, àwọn èèyàn ní agbègbè Kwara ni wọ́n mà ti ń pè fún ọba tuntun lórí ètò ààbò tó ti fi ẹ̀gbẹ́ wọn gànà ní agbègbè náà. Ìbéèrè ni wípé kí lọ́ba tó wà níbẹ̀ tẹ́lẹ̀ kí ló ṣe tí wọ́n fi ń pè fún ọba tuntun ní àwọn agbègbè kan ní ìpínlẹ̀ Kwara. Gbogbo ẹ̀ láòtúnṣe désàlẹ̀ kòkò fún yín láàárọ̀ òní. Ẹ máa jó ẹ máa yọ̀ nítorí pé láìpẹ́ láì jìnnà ọ̀wọ́n gógó epo pẹtiró yóò wálẹ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Ta ló sọ bẹ́ẹ̀? Ó gbọ́ nínú ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn. Òmìnira Nnamdi Kanu èyí tí ẹ̀ ń pariwo kò sí ìdájọ́ òdodo kan láàrin àdúgbò, ilé ẹjọ́ ní ìdájọ́ òdodo wà. Àwọn wo ni wọ́n fi eléyìí báwí? Ẹ ò láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Ajìjàgbara fún ẹ̀tọ́ ọmọnìyàn lórílẹ̀‐èdè wa Nàìjíríà Ọmọyẹlé Sowore náà ni ó máa ti fẹ̀sùn kan àwọn òṣìṣẹ́ elétò ààbò kan ní olú-ìlú lẹwa Àbújá. Kí ni wọ́n ṣe? Ẹ ó gbọ́ nínú ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn. Àwọn ará ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ máa jó ẹ máa yọ̀ nítorí wọ́n ti sọ dímọ̀ pé ètò ìrónilágbára kan ń bọ̀ lórí ọ̀rọ̀ ètò ààbò oúnjẹ àti àwọn nǹkan mìíràn tí wọ́n fẹ́ mú àdínkù bá ìpínlẹ̀ Ọ̀yọ́ lélẹ̀ tí fẹ́ wáyé o. Ẹ láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Anambra ti ń tanná wádìí lórí ohun tó ṣokùnfà ìpapòdà ọmọ ìkọ́ṣẹ́ kan nípínlẹ̀ náà. Ìròyìn àti àwọn òmíràn la máa mú wá sí etí ìgbọ̀nyín ní àárọ̀ òní. Ẹ̀yin ni kẹ́ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan ká tó jọjọ ìgbádùn àwọn ìròyìn ní àárọ̀ òní. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójókòó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa Facebook gbàgede ìmọ̀ Ìtàláwìyé Adébáyọ̀, lórí Instagram gbàgede ìmọ̀_22, lórí YouTube bàbá gbàgede ìmọ̀ là ń jẹ́ lórí YouTube. Ààyè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán
BGI TV. Ó yá ẹ jẹ́ ká lọ sókè náà tá a bá dé káwa máa yàn náà ẹ kú ìkàlẹ̀. bó ṣe ń lọ tó ní ìròyìn kọ́ńbọ̀kì tó jẹ́ yàjóyàjó ìròyìn àti ìsọfúnni àtìgbàdégbà àwọn ètò tó ké pọ́pọ́ flẹ̀ má yí kúò ń bẹ̀ má gbé kúò ń bẹ̀ máa jẹ̀gbádùn ẹ̀ lọ BGI TV bàbá gbàgede ìmọ̀ TV èdè ọ̀kìn ló dirí ẹwà fákòkò o bí ọ̀kìn bá tú ìyẹ́ ẹ̀ díẹ̀ ẹwà rẹ̀ á kalẹ̀ á ká oko ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa láti bá wa dòwò pọ̀ lórí +234 70 38 22 6160 fún àwọn tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà 070 38 22 6160 BGI TV bàbá gbàgede ìmọ̀ TV ọ̀gá ni kọ́ń láwùjọ òkúta. bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò yín ojúmọ́ aláyọ̀ ní báyìí ẹ jẹ́ ká máa wọnú àwọn ìròyìn náà lọ lóní sàn-án-sàn. ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ lórílẹ̀‐èdè wa nàìjíríà NLC náà ni wọ́n ti fún ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè nàìjíríà ní gbèdéke ọ̀sẹ̀ 4 péré o láti parí ìjíròrò pẹ̀lú gbogbo àwọn ẹgbẹ́ ilé ẹ̀kọ́ gíga orílẹ̀‐èdè wa nàìjíríà. bákan náà ni ẹgbẹ́ náà ti kórojú sí ìlànà tí kò ṣiṣẹ́ kò sówó no work no pay eléyìí tí ìjọba ṣe fún ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ilé ẹ̀kọ́ gíga fún gígùnlé ìyanṣẹ́lódì káàkiri orílẹ̀‐èdè wa nàìjíríà. bákan náà olórí ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ lórílẹ̀‐èdè wa nàìjíríà Joe Ajaero náà ni ó sọ eléyìí di mímọ̀ lásìkò tó ń bá àwọn òṣìṣẹ́ oníròyìn sọ̀rọ̀ lánàá òde yìí ní olú-ìlú lẹwa Àbújá. ó ní a ti pinnu o láti fún ìjọba àpapọ̀ ní ọ̀sẹ̀ 4 péré láti parí àwọn ìdúnàdúrà náà. ó ní wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ pẹ̀lú ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ilé ẹ̀kọ́ gíga ASUU ṣùgbọ́n ìṣòro eléyìí tó wà níbẹ̀ náà ni ó lágbára ju ẹgbẹ́ náà lọ. ó ní ìdí nìyí o tí a fi fún sí ọ̀sẹ̀ 4 péré. ó ní lẹ́yìn ọ̀sẹ̀ 4 tí ọ̀rọ̀ náà kò bá wá níyànjú ó ní nígbà náà ni gbogbo àwọn òṣìṣẹ́ orílẹ̀-èdè Nàìjíríà yóò wá fi kùlùkù láti kópa níbi ìyanṣẹ́lódì náà. bákan náà ó sọ di mímọ̀ wípé lásìkò bíbuwọ́lù àdéhùn ìdúnàdúrà àti ìdúkokò mọ́ àwọn ẹgbẹ́ náà ni ó ti kọjá lọ lákòótán. ó sọ di mímọ̀ wípé ìlànà kò ṣiṣẹ́ kò sówó no work no pay eléyìí tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ṣe náà ni yóò yí padà sí kò sówó kò síṣẹ́ no pay no work. bákan náà ó sọ di mímọ̀ wípé àwọn ti ṣe ìwádìí wípé ìdá 90 ìgbésẹ̀ ìyanṣẹ́lódì lórílẹ̀-èdè yìí náà ni ó wáyé o látàrí kíkùnà láti gbọ́ràn sí àwọn àdéhùn. inú ìwé ìròyìn Daily Post lẹ́ọ̀tì rẹ̀ kà lẹ́kùnrẹ́rẹ́. ìròyìn eléyìí tí mo kọ́kọ́ fi bẹ̀rẹ̀ ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ń pariwo síta lóhùn rárá wípé kò sí ẹni tó ga ju òfin lọ o nínú ìṣèjọba àmì ẹni tí ó jẹ́ ẹni àkọ́kọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti sọ di mọ̀ wípé èyíkéyìí èèyàn tó bá jẹ́ láwùjọ ipòkípò tó bá dì mú ò kọjá òfin o lábẹ́ ìṣèjọba mi gẹ́gẹ́ bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe sọ ti mọ̀ pé òun ti ń gbọ́ fìrìfìrí wípé wọ́n ti nàka ẹ̀sùn sí òun ní pé òun fi ọwọ́ bo àwọn èèyàn kan lórí nípasẹ̀ bí wọ́n ṣe hùwà kò tọ́ láwùjọ gẹ́gẹ́ bó ṣe sọ di mọ̀ pé eléyìí ni òun wá tan ìmọ́lẹ̀ sí ó ní pé lábẹ́ ìṣèjọba tòun kò sí ẹni tó kọjá òfin. ààrẹ Bọ́lá Ahmed Tinubu ẹni tí ó sọ eléyìí di mímọ̀ lọ́jọ́ Ajé nígbà tí wọ́n ṣíde ibi tí wọ́n pè ní ibùdó kan èyí tí àwọn àjọ EFCC àti àwọn ẹ̀ka ti ètò ìdájọ́ ti fẹ́ gbìnàyà ètò ìkọ́ṣẹ́ ọwọ́ wọn ní ìlú Àbújá. níbẹ̀ ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti sọ dímọ̀ pé orílẹ̀-èdè Nàìjíríà tí ò kún fún ìwà àjẹbánu ó ṣeéṣe o ní orílẹ̀-èdè Nàìjíríà tí gbogbo wa bá ṣe ohun tó yẹ kí a ṣe yálà ibi tá a ti ṣẹ̀ wá àbí iṣẹ́ tá a bá gbé dání láwùjọ. ó sọ dímọ̀ sí iwájú ní pé òun fẹ́ fi àkókò yìí rọ gbogbo àwọn ènìyàn tí wọ́n wá láti ẹ̀ka ètò ìdájọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà ní pé ẹ máa tẹ̀síwájú nípa ti ìwà òtítọ́ èyí tí ẹ ń wù ẹ má bá wọn lọ́wọ́ sí ìwà àjẹbánu ní orílẹ̀-èdè Nàìjíríà. ó dẹ̀ pagi ìkìlọ̀ fún àwọn èèyàn tó kù tí wọ́n hùwà yìí láàrin wọn ní pé kí wọ́n lọ ti ọwọ́ wọn bọ aṣọ nítorí pé ìṣèjọba òun kò ní lajúlẹ̀ láti máa wo àwọn èèyàn kan kí wọ́n máa hùwà àjẹbánu tàbí máa ṣe ohun tí kò tọ́ lábẹ́
ìṣèjọba rẹ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó sọ̀rọ̀ ó fi ohùn léde ó ní ẹnikẹ́ni ẹnìkan èèyàn kéèyàn kò ṣe bẹ́ẹ̀ kò ju òfin lọ lábẹ́ ìṣèjọba rẹ̀ o ẹ láǹfààní láti lọ sínú ìwé ìròyìn Daily Post láti lọ kà á lẹ́kùnrẹ́rẹ́. àwọn olùtajà epo rẹ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà náà ti sọ di mímọ̀ wípé láìpẹ́ láì jìnnà ọ̀wọ́n gógó epo bẹntiró yóò wálẹ̀ o láìpẹ́ láì jìnnà àwa yóò máa yọ̀ wọ́n ní láìpẹ́ láì jìnnà wọ́n ní ọ̀wọ́n gógó epo bẹntiró wọ́n ní yóò wálẹ̀ o látàrí wípé iléeṣẹ́ ìfọpo Dangote náà ni ó ti kó epo jáde o fún àwọn olùtajà epo. bákan náà olórí àjọ olùtajà olómìnira epo pẹ̀sọ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà Abubakar Magandi náà ni ó sọ eléyìí di mímọ̀ níbi ìfọ̀rọ̀wérọ̀ kan lánàá òde yìí wípé àwọn ọmọ ẹgbẹ́ òun náà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní já epo pẹtiró lọ́pọ̀ yanturu eléyìí tó tó 550 jálá epo pẹtiró lójoojúmọ́ gẹ́gẹ́ bí ó ṣe sọ ó ní eléyìí yóò jẹ́ kí ọ̀wọ́n gógó epo pẹtiró kó wálẹ̀ káàkiri orílẹ̀-èdè wa Nàìjíríà yóò sì tún jẹ́ kí owó epo náà kó ṣe kíni yóò wálẹ̀ ó ní ní báyìí àwọn ọmọ ẹgbẹ́ àwọn ti bẹ̀rẹ̀ sí ní ra jálá epo kan ní 777 náírà 877 naira ní iléeṣẹ́ ìfọpo Dangote ó ní àwọn ń retí wípé pẹ̀lú bí ọjà náà ṣe wà nílẹ̀ iye owó tí à ń ra epo náà ni yóò wálẹ̀ o níwọ̀nba ó ní ṣùgbọ́n òun kò lè ti sọ iye kan pàtó tí epo náà yóò já wálẹ̀ sí ó ní ṣùgbọ́n ìyàtọ̀ yóò dé bá iye tí à ń ra epo pẹtiró lórílẹ̀‐èdè wa Nàìjíríà bákan náà olórí àpapọ̀ fún àjọ epo rọ̀bì lórílẹ̀‐èdè wa Nàìjíríà Biligili Sari náà ni ó sọ di mímọ̀ wípé iye epo eléyìí tó wà nílẹ̀ báyìí yóò jẹ́ kí àdínkù dé bá owó epo àti pé yóò jẹ́ kí ara tu àwa ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó ní nítorí pé nígbàkúgbà tí epo pẹtiró bá pọ̀ dáadáa láti iléeṣẹ́ ìfọpo Dangote tàbí ibi ìpamọ́ tàbí lọ́dọ̀ àjọ olùtajà elépo rọ̀bì lórílẹ̀-èdè wa Nàìjíríà ó ní eléyìí náà ni yóò mú ìrọ̀rùn dé bá àwọn ènìyàn lákòótán ìròyìn ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ilé epo MRS Emede Optima Bovas àti àwọn ilé epo mìíràn náà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ta epo fún àwọn oníbàárà wọn ẹ wò kò sí ìwé ìròyìn tó gbé lówùúrọ̀ tòní. ìròyìn eléyìí ló dàbí ọ̀rọ̀ ìkìlọ̀ èyí tí wọ́n fi ránṣẹ́ sí ẹni ṣe ajìjàgbara tó léwájú fún ìwọ́de òmìnira Nnamdi Kanu ní àná iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n máa ti fi ọ̀rọ̀ ìkìlọ̀ ránṣẹ́ sí ajìjàgbara ẹni tí ń jà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn Ọmọyẹlé Sowore wípé kó dẹ́kun àti máa ṣe àmúlò ìwọ́de láti máa dàbàrú àwọn ètò ìdájọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà ẹni tí ń ṣe olùdámọ̀ràn pàtàkì sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu nípa ti ìgbóhùn sí afẹ́fẹ́ ìyẹn Sunday Dare òun ló pagi ìkìlọ̀ yìí lọ́jọ́ Ajé àná níbi tó ti ń sọ di mímọ̀ wípé àwọn ọ̀rọ̀ tó wà lẹ́yìn ọ̀rọ̀ ilé ẹjọ́ ni kì í ṣe ọ̀rọ̀ ìta gbangba àbí ìwọ́de nínú ọ̀rọ̀ tí ó fi sí ojú òpó abẹ́yẹfò Twitter X rẹ̀ ni ó ti sọ gbogbo eléyìí láti fi èsì sí ìwọ́de èyí tí àwọn èèyàn kan ṣe ní àná tí wọ́n pè fún Free Nnamdi Kanu tó wáyé ní ìlú Àbújá tí Ọmọyẹlé Sowore sì léwájú fún àwọn ará bíi ó ṣe àpèjúwe irúfẹ́ ìgbésẹ̀ yìí wípé kì í ṣòun lọ́nà àbáyọ àti wípé irú eléyìí ó kàn máa dàbàrú àwọn ìlànà ètò ìdájọ́ èyí tí wọ́n ti ń bá bọ̀ sẹ́yìn lórí ọ̀rọ̀ arákùnrin yìí ni àti wípé ó tako ìwé òfin ti orílẹ̀-èdè Nàìjíríà ó sọ dìmọ̀ pé ìdájọ́ òdodo ilé ẹjọ́ ló ti ń wá o kì í ṣe àdúgbò tí àwọn èèyàn ti ń pariwo Free Nnamdi Kanu ó ní wọ́n sọ di mímọ̀ wípé kò lè ṣàmúlò àwọn ènìyàn olùwọ́de àbí àwọn ará ìlú kí wọ́n lè máa pariwo òmìnira òmìnira ẹni tí wọ́n fi ẹ̀sùn ìgbésùmọ̀mí kàn àti wípé ọ̀rọ̀ yìí sì wà ní ilé ẹjọ́ kí ló dé tí wọ́n ṣe wá ń pariwo òmìnira rẹ̀ lásìkò yìí ó ní kódà ní orílẹ̀-èdè Amẹ́ríkà wọn kò lè fi àyè gba gbogbo eléyìí Sunday Dare ni ó ń sọ eléyìí ńlákòótán ó wà ní ẹ wò ó ọ̀rọ̀ Nnamdi Kanu kì í ṣe ọ̀rọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu nìkan ó sì wà ní ilé ẹjọ́ o ilé ẹjọ́ sì ń gbé yẹ̀wò lórí ibi tí wọ́n fẹ́ gbé ọ̀rọ̀ rẹ̀ ká ẹ fẹ́ kà á ẹ lọ sínú ìwé ìròyìn Daily Post lẹ́kùnrẹ́rẹ́ lẹ́wọ̀n kà níbẹ̀. lórí ọ̀rọ̀ Nnamdi Kanu náà lèmi náà wà báyìí o ajìjàgbara fún ẹ̀tọ́ ọmọnìyàn lórílẹ̀‐èdè wa Nàìjíríà Ọmọyẹlé Sowore náà ni ó mà ti fẹ̀sùn
fẹ̀sùn kan àwọn òṣìṣẹ́ elétò ààbò fún ṣíṣe ìkọlù sí ìwọ́de ìfẹ̀hónúhàn àlàáfíà eléyìí tó ní ṣe pẹ̀lú títú Nnamdi Kanu sílẹ̀ Free Nnamdi Kanu now eléyìí tó wáyé lánàá òde yìí ní olúùlú lẹwa Àbújá. Sowore náà ni ó sọ eléyìí di mímọ̀ lánàá òde yìí lásìkò ìfọ̀rọ̀wérọ̀ kan lórí ìkànnì amóhùnmáwòrán kan wípé àwọn òṣìṣẹ́ elétò ààbò náà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní yìnbọn sókè tàkòtàkò lẹ́yìn ìgbà tí ìwọ́de ìfẹ̀hónú náà bẹ̀rẹ̀ ní iwájú Transcorp Hilton nílùú Àbújá. Bákan náà ó sọ di mímọ̀ wípé wọ́n tún fọwọ́ òfin gbé àwọn ènìyàn kan lásìkò ìwọ́de náà. Ó ní kódà gan wọ́n fọwọ́ òfin gbé àbúrò Nnamdi Kanu ọkùnrin àti agbẹjọ́rò rẹ̀ eléyìí tí ó ní pé wọ́n lù wọ́n bí ẹni ná bàrà kí ó tó di pé wọ́n gbé wọn lọ sí iléeṣẹ́ ọlọ́pàá ní olúùlú lẹwa Àbújá. Ọmọyẹlé Sowore tẹ̀síwájú ó ní àwọn ọkànlá mẹ́wàá náà ni wọ́n má dédé ní kété tí àwọn bẹ̀rẹ̀ ìwọ́de ìfẹ̀hónúhàn náà. Ó ní gbogbo rẹ̀ sì ń lọ lọ́wọ́ ẹ̀rọ ó ń lọ ní ọ̀wọ̀ ẹ̀rọ. Ó ní gẹ́gẹ́ bí àwọn ṣe ti pinnu rẹ̀ síwájú táwọn ṣe ti ṣèlérí wípé kò ní sí dàrúdàpọ̀ níbẹ̀ wípé àlàáfíà náà gbogbo ẹ̀ máa já sí tí ó sì jẹ́ wípé ìwọ́de ìfẹ̀hónúhàn ó rí bí òun ṣe sọ ó lọ lọ́nà ìrọ̀rùn ó jẹ́ ti tàlàáfíà. Ó ní lójijì náà ni wọ́n dédé yìnbọn mọ́ àwọn pẹ̀lú gáàsì tajútajú. Lákòótán ajẹ̀bára fún ẹ̀tọ́ ọmọnìyàn lórílẹ̀‐èdè wa Nàìjíríà Ọmọyẹlé Sowore ti wá sọ di mímọ̀ wípé òun kò rò pé ẹnikẹ́ni farapa pẹ̀lú àwọn ọta ìbọn náà. Ó ní ṣùgbọ́n ohun tóun mọ̀ náà ni wípé wọ́n yin ìbọn káàkiri ibi tí àwọn ti ń ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn ọ̀hún. Inú ìwé ìròyìn Daily Post lẹ́yìn tí rí kà lẹ́kùnrẹ́rẹ́. Ó yá o, ẹ jẹ́ ká lọ sí ọ̀dọ̀ àwọn ọmọ Yorùbá kan ní ìpínlẹ̀ Kwara níbi tí wọ́n ti ń fi ohùn lédè tí wọ́n ń béèrè nǹkan lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ náà látàrí ìṣòro ètò ààbò èyí tí wọ́n ń kojú lápá bẹ́ẹ̀. Wọ́n ní àwọn ènìyàn ní agbègbè Òkè Ọdẹ ní ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn ní ìpínlẹ̀ Kwara ni wọ́n máa ti kàn sí gómìnà ìpínlẹ̀ náà Abdulrahman Abdulrazak ìpè dákun ẹ tètè bá wa jáwé sóbì nípa yíyan ẹni tí ń ṣe ọba tuntun ní ìlú náà. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ pé ẹlẹ́sà tí ó wà ní ipò náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní ikú wọlé ló mú lọ, ìyẹn ọba Abdulkadir Alebiosu. Láti ọdún 2022 ni ọba náà ti wájà. Ẹni tí ó wá sọ̀rọ̀ lórúkọ àwọn ènìyàn ní agbègbè náà Alhaji Abdulganiyu Ajala Bello, ẹni tí ó jẹ́ ààrẹ fún àwọn ènìyàn tí wọ́n jẹ́ ẹgbẹ́ ìdàgbàsókè ní Òkè Ọdẹ, ni ó ti sọ di mímọ̀ pé ẹ wò ó bí a ṣe ń pẹ́ láti yan ọba tuntun fún Òkè Ọdẹ yìí ó túbọ̀ kún bí ìṣòro ètò ààbò ṣe ń peléke sí, èyí tí ó ti fi àwọn ará ìlú àti àwọn àgbẹ̀ sílẹ̀ sí ọwọ́ àwọn agbésùmọ̀mí àti àwọn ajínigbé. Ó ní látìgbà tí ọba náà ti jáde kúrò láyé ní oríṣiríṣi àwọn nǹkan kan tí ń ṣẹlẹ̀ ní àárín ìlú, èyí tó fi mọ́ ti àwọn Fúlàní, àwọn ajínigbé àti àwọn èèyàn tí wọ́n ń ba gbogbo nǹkan jẹ́ láàárín ìlú. Ó wá nàka ẹ̀sùn sí àwọn ènìyàn kànrìnkànrìn ní àárín ìlú náà wípé àwọn ní o àwọn labá nídìí rẹ̀ níbi tí wọ́n ti ń wá gbogbo ọ̀nà wípé àti yan ọba tuntun yìí kò ní wáyé nítorí àwọn àǹfààní àti àwọn mùdùmùdù nǹkan tí wọ́n ń jẹ nínú ìlú náà nípasẹ̀ àwọn nǹkan tí ò bá òfin mu èyí tí wọ́n ṣe láàárín ìlú. Ẹni yìí wá sọ di mímọ̀ wípé kódà àìsí ọba yìí ó ti fi ẹ̀tọ́ àwọn dùn àwọn nípa tí ohun tó tọ́ sí àwọn níjọba ìbílẹ̀ àti ní ìjọba ìpínlẹ̀. Gẹ́gẹ́ bí Àjàlá Bello ṣe sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀, ó wá sọ lákòótán níbi tó ti gbé oríyìn fún ìjọba ìpínlẹ̀ Kwara àti àwọn àjọ elétò ààbò fún ìgbìyànjú wọn láti rí pé àlàáfíà ó ṣe bẹ́ẹ̀ ó padà sí àárín ìlú. Ó wá sọ di mímọ̀ sí iwájú wípé ẹ wò ó ẹ má jẹ́ ká parọ́ tọ́ra wa, àìsí ọba láàárín ìlú Òkè Ọdẹ ó ń ṣe wá bákan kò dùn mọ́ wa nínú. Àfi àkókò yìí ẹ rawọ́ ẹ̀bẹ̀ sí gómìnà àti àwọn èèyàn tí ọ̀rọ̀ kàn, ẹ tètè bá wa ṣe ní kíákíá láti yan ọba tuntun ní ìlú Òkè Ọdẹ. Wọ́n ní eléyìí ó wáyé lẹ́yìn tí wọ́n ti kọ́kọ́ rawọ́ ẹ̀bẹ̀ lórí ọ̀rọ̀ àwọn ìkọlù tó ti wáyé sẹ́yìn ní agbègbè náà, èyí tó gba ẹ̀mí lẹ́nu ènìyàn 15 tí ọ̀kan àwọn ènìyàn sì di jíjígbé lọ́wọ́ àwọn Fúlàní. Ẹ wò
ìròyìn yẹn ó wà nínú ìwé ìròyìn Punch lẹ́kùnrẹ́rẹ́ lẹ́wọ̀ríkà níbẹ̀. alábòjútó fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Anambra CP Ikroye Orutugbu náà ni ó ti rọ àwọn òṣìṣẹ́ ọlọ́pàá o láti túbọ̀ tẹ̀síwájú nínú iṣẹ́ ìwádìí lórí ohun tó ṣokùnfà ìpapòdà ọmọ ìkọ́ṣẹ́ kan ọmọ ọdún 17 eléyìí tí wọ́n rí òkú rẹ̀ nínú àyíká ilé kan ní agbègbè Umuzocha ní ìjọba ìbílẹ̀ Gúúsù Ọ̀ka nípínlẹ̀ náà. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Anambra SP Tochukwu Ikenga náà ni ó sọ di mímọ̀ nínú àtẹ̀jáde lánàá òde yìí wípé ìṣẹ̀lẹ̀ náà ló ṣẹlẹ̀ ní ọjọ́ 5 oṣù kẹwàá ọdún tí a wà yìí tí iléeṣẹ́ ọlọ́pàá náà sì gbọ́ ìṣẹ̀lẹ̀ náà ní ọjọ́ náà. Bákan náà ó sọ di mímọ̀ wípé àwọn ẹbí olóògbé náà ìyún ọmọ ọdún 17 náà ni wọ́n ti pinnu o wípé kí wọ́n má pé àwọn ò ṣe ẹjọ́ mọ́, ṣùgbọ́n agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá náà ti rọ ẹ̀ka tó ń rí sí ìwà ọ̀daràn nípínlẹ̀ náà láti tẹ̀síwájú nínú iṣẹ́ ìwádìí láti mọ ohun tó ṣokùnfà ìpapòdà ọmọ náà. Ó ní ọjọ́ 5 oṣù kẹwàá ọdún tí a wà yìí ní déédéé aago 11:05 òwúrọ̀ náà ni iléeṣẹ́ ọlọ́pàá náà gba ìròyìn láti ọ̀dọ̀ ẹnìkan wípé nígbà tí àwọn dé láti ìṣòro lọ́jọ́ náà ni àwọn dédé rí arákùnrin kan eléyìí tó sùn rọ̀gbọ̀dọ̀ sílẹ̀ nínú àyíká ilé rẹ̀. Wọ́n ní lẹ́sẹ̀kẹsẹ̀ ni àwọn òṣìṣẹ́ ọlọ́pàá ti súré lọ síbi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ o tí wọ́n sì ya àwọn àwòrán kan tí wọ́n sì súré gbé lọ sí ilé ìwòsàn. Wọ́n ní níbẹ̀ náà ni wọ́n ti wá fìdí ẹ̀ múlẹ̀ wípé òkú lẹ̀lẹ́jà ń tà. Ó ní nínú iṣẹ́ ìwádìí eléyìí tí iléeṣẹ́ ọlọ́pàá ṣe náà ni àwọn ti ṣàwárí àwọn òbí ọmọ náà tí àwọn sì fi tó wọn létí, ṣùgbọ́n àwọn òbí ọmọ náà ní kí àwọn ọlọ́pàá jáwọ́ níbi ìṣẹ̀lẹ̀ náà. Lákòótán agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá náà Ikenga ti rọ ẹ̀ka tó ń rí sí iṣẹ́ ìwádìí ìwà ọ̀daràn nílùú Ọ̀ka láti túbọ̀ tẹ̀síwájú nínú iṣẹ́ ìwádìí náà láti mọ ohun tó ṣokùnfà ìpapòdà ọmọ náà. Inú ìwé ìròyìn Punch lẹ́sìrìkà lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ti fi ohùn léde wípé àárín wípé amú ìlérí wa ṣẹ láti rí wípé gbogbo ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ oúnjẹ pọ́kúlówó àti àwọn nǹkan mìíràn tí ń ṣe ara lóore ó máa wà ní ìkàlẹ̀ fún àwọn ènìyàn láti mú ìdàgbàsókè bá ìrọ̀rùn wọn. Gẹ́gẹ́ bí ẹni tí ń ṣe alábòjútó fún ọ̀rọ̀ ètò ìlera ní ìpínlẹ̀ Ọ̀yọ́ dókítà Olúwaṣemírí Adéwùnmí Adétúmọ̀bí ẹni tí ó sọ eléyìí di mímọ̀ ní àárín ọ̀sẹ̀ yìí níbi ìpàdé kan tí wọ́n ti ń sàmì sí àyájọ́ oúnjẹ lórílẹ̀‐èdè àgbáńláyé wípé oúnjẹ kì í ṣe nǹkan tó máa ń jẹ́ kí ẹ̀mí kó gùn nìkan, ó tún jẹ́ ọ̀pákùtẹ̀lẹ̀ fún ètò ìlera pípé àti àwọn nǹkan tí ń ṣe ara lóore. Gẹ́gẹ́ bó ti ṣe sọ di mímọ̀ pé èsì rẹ̀ tí ò bá tó lágọ̀ọ́ ara olóhun tó máa bá dé, tó bá sì tó lágọ̀ọ́ ara olóhun tó máa bá dé. Bákan náà ló yànnàná gbogbo àwọn nǹkan bí ètò èyí tí gómìnà Ṣèyí Mákindé àti ìṣèjọba rẹ̀ tí wọ́n ti ṣe kalẹ̀ látìgbà tí wọ́n ti wà ní ipò náà láti rí i pé wọ́n mú ìdàgbàsókè bá ohun tí ó dàbí ètò ọ̀gbìn àti ṣíṣe ìrànlọ́wọ́ fún àwọn àgbẹ̀ tó fi mọ́ ààbò oúnjẹ láti lè rí i pé oúnjẹ wà nílẹ̀ lọ́pọ̀ yanturu fún àwọn ènìyàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Bákan náà ló tẹnumọ́ ọ̀rọ̀ wípé ṣẹ́rí ẹ̀ka tirẹ̀ ìyẹn ẹ̀ka ti ètò ìlera àwọn sì ṣe bẹ́ẹ̀ àwọn sì kọjú àfojúsùn àwọn sí gbogbo àwọn ohun tí yóò máa ṣe àwọn aráàlú láǹfààní nípa ti oúnjẹ àti àwọn nǹkan mìíràn tí àwọn rí i pé ó máa ṣe wọ́n láǹfààní púpọ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n sọ̀rọ̀ ilẹ̀kùn ẹ̀fẹ́ kà ẹ lọ sínú ìwé ìròyìn Nigerian Tribune lẹ́kùnrẹ́rẹ́ lórí kà níbẹ̀. Láti ibẹ̀ náà la lọ sí òkè lọ́hùn tá a bá lọ tá a bá dé àwa jọ máa pẹ̀kẹ́lú àwọn ènìyàn lẹ́yọ kọ̀ọ̀kan ẹ kú ìkàlẹ̀. Èmi ni aláìlúwà ọba dókítà Adédòkun Ọmọnìyí Àṣọlá Bọ́lárìn aróyin kẹ́yè kínní ọ̀ràngún ti ìlú Òkè Ìlá ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹ̀yin yan wa mo rọ̀ yín o ẹ máa bá mi wo BGI TV Bàbá Gbàgede olólùfẹ́ Yorùbá ni ó fẹ́ òótọ́ sísọ ó máa fẹ́ràn àwọn ènìyàn ó fẹ́ràn wa nílẹ̀ Yorùbá. Ẹ máa wo ibi tó yẹ ká máa bò ní gbogbo ìgbà ibi tá a bá dẹ̀ ti lè ran ilé iṣẹ́ yìí lọ́wọ́ ẹ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́
wọ́n ń ṣe nǹkan tọ́lọ́run nìkan wá ṣe ni ojú wa ò ní fọ́ o etí wa ò ní di o iléeṣẹ́ náà kò ní dàrú iléeṣẹ́ náà á máa dàgbà sókè ni BGI TV ẹ má fi ṣeré ẹ máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà síbi tá a ti máa jọ pẹ̀kẹ́lù lẹ́yọ kọ̀ọ̀kan tàbá ń sọ̀rọ̀ nípa àwọn ìròyìn èyí tá a ti mú wá sí etí ìgbọ̀nyín ní àárọ̀ òní. Ẹ má gbàgbé pé ẹ̀yin náà láǹfààní láti bá wa dá sí àwọn ìròyìn lẹ́yọ kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí a ti mú wá sí etí ìgbọ̀nyín. Ohun tá a bá dìjọ gígùn ní gan. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu sọ wípé nínú ìṣèjọba òun kò sẹ́ni tó kọjá òfin gẹ́gẹ́ bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe ti sọ eléyìí ǹdí mímọ̀ mo mọ̀ wípé ó ti níbi tí ọ̀rọ̀ yìí ti dé kó tó di wípé ààrẹ lahùn síta. Wọ́n sọ nínú ọ̀rọ̀ tí ààrẹ sọ wípé wọ́n ti fẹ̀sùn kan ìṣèjọba rẹ̀ wípé òun fi ọwọ́ kó àwọn èèyàn kan lórí mọ́lẹ̀ látàrí pé wọ́n wà nínú ẹgbẹ́ òṣèlú rẹ̀ àbí wọ́n wà nínú ìṣèjọba rẹ̀. Èyí ló wá mú kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu sọ̀rọ̀ wípé kò sóhun tó jọ lásìkò òun yìí ẹnikẹ́ni kò ga ju òfin lọ ẹni tí igbá ìwà náà bá sì ṣí mọ́ lórí àwọn yóò rí wípé wọ́n fi mú rẹ̀ káta òfin. Kí lè rí sí ọ̀rọ̀ ààrẹ yìí ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa. Ẹ jẹ́ ká kúrò níbẹ̀ ẹ jẹ́ ká lọ sí. ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà NLC wọ́n ti fún ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè wa Nàìjíríà wọ́n ní wọ́n fún wọn ní gbèdéke ọ̀sẹ̀ 4 péré láti yanjú aáwọ̀ ilé tó wà láàrin ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ilé ẹ̀kọ́ gíga àti ìjọba àpapọ̀. Ní ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà wá sọ wípé lẹ́yìn ọ̀sẹ̀ 4 o tí wọ́n bá kọ̀ tí wọ́n bá yanjú aáwọ̀ ilé tó wà láàrin wọn ó ní nígbà náà ó ní gbogbo àwọn òṣìṣẹ́ orílẹ̀‐èdè Nàìjíríà wọ́n wàá fi kùn lukùn àwọn náà ẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì ọ̀pọ̀ ọ̀dà náà ẹ̀wà jáde máa wò lọ ẹlẹ́mìí ló máa láàsì. Wọ́n ní ìgbà náà làwọn ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ o wọ́n ní ìgbà náà làwọn wàá sọ yìí pé wọ́n ní ṣèbí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìjọba àpapọ̀ sọ yìí pé no work no pay kò síṣẹ́ kò sówó ni wọ́n ní gbà náà làwọn ìjọba sọ yìí pé ó dáa náà o no pay no work kò sówó àwa náà ṣe kíni àwa náà ò ní ṣiṣẹ́. Wọ́n ti wá fún wọn ní gbèdéke ọ̀sẹ̀ 4 péré inú oṣù kan láti yanjú aáwọ̀ ilé tó wà láàrin àwọn òṣìṣẹ́ ilé ẹ̀kọ́ gíga àti ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà. Ọ̀rọ̀ lẹ ti gbọ́ yìí ọ̀rọ̀ láàrin ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà níbo lọ̀rọ̀ yìí fẹ́ padà yọrí sí báyìí kí lè rí sọ̀rọ̀ yìí ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa. ẹ jẹ́ ká kúrò níbẹ̀ ẹ jẹ́ ká lọ sí ilé iṣẹ́ ààrẹ tí wọ́n tún fi ọ̀rọ̀ ìkìlọ̀ ránṣẹ́ sí Ọmọyẹlé Sowore àti àwọn ẹmẹ̀wà rẹ̀ tí wọ́n léwájú fún ìwọ́de òmìnira Nnamdi Kanu gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní ìlú Àbújá ní àná. Ẹni tó wá jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà nípa ti ìgbóhùnsí afẹ́fẹ́ àti ìkànsí ara ẹni níta gbangba ìyẹn Sunday Dare ló ti sọ di mímọ̀ fún Ọmọyẹlé Sowore wípé jẹ́jẹ́ o máa ṣe jẹ́jẹ́ nípa ti àwọn ìgbésẹ̀ kan tó ń gbé lórílẹ̀-èdè Nàìjíríà àti wípé kò sí ìdájọ́ òdodo kan níbi ká máa pariwo pé fún òmìnira ẹnìkan tí wọ́n ti fi wà ìgbésùmọ̀mí kan lórílẹ̀-èdè Nàìjíríà. Ilé ẹjọ́ gangan nídájọ́ òdodo wà bẹ́ẹ̀ ló yẹ kó fi ọ̀rọ̀ náà sí ní ọ̀nà ọ̀rọ̀ tí wọ́n sọ. Ẹ ti gbọ́ níbi tá a ti kà fún yín ká má fi ọ̀pá pọ̀lọpọ̀lọ péjọ lórí ọ̀rọ̀ yẹn. Ọ̀rọ̀ ìkìlọ̀ tí wọ́n fi ránṣẹ́ sí ẹni tí ń ṣe Ọmọyẹlé Sowore yìí ṣe ó tọ́ àbí ó tún yẹ kí wọ́n gbé gba ibòmíì fún arákùnrin yìí. Ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa ní àárọ̀ òní. Ẹ jẹ́ ká kúrò níbẹ̀. Àwọn olùtajà epo rọ̀bì lórílẹ̀‐èdè wa Nàìjíríà náà ni wọ́n ti ní kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní ká máa jó ká máa yọ̀. Wọ́n ní láìpẹ́ láì jìnnà wípé ọ̀wọ́n gógó epo pẹtiró yóò wálẹ̀ o. Wọ́n ní pé látàrí pé iléeṣẹ́ ìfọ̀pọ̀ Dangote ó ti bẹ̀rẹ̀ sí ní kó epo jáde fún àwọn olùtajà. Ẹ̀yin náà sì mọ̀ yìí pé bí epo bá pọ̀ tó yẹ pé wọ́n fẹ́ lu tí tó di wípé kò síbi tí wọ́n létí ríra àwọn òṣìṣẹ́ epo tó létí ríra ẹ mọ̀ yìí pé máa ra àwọn ará ìlú náà lọ́rùn ní pé a máa lè mówó láti ra. Ẹ mọ̀ yìí pé tí ò bá sí epo bá ń sọ pé kò sépo lónìí o nìkan òun ló máa ń jẹ́ kí ìwọ̀nba tó wà yẹn ló máa jẹ́ kó gbówó lórí. Bọ̀ nísìnyí tó sọ wípé epo rọ̀bì yẹn epo pẹntiró tí wọ́n ní pé ó ti ń pọ̀ wípé Dangote ti ṣe kí ni ó ti ń yànjẹ́ ó ti ń kó jáde ó ti wà ní káàkiri àwọn ilé epo ìpè yóò jẹ́ ìrọ̀rùn fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà náà láti rà á lówó tí ò gara rárá. Ìyẹn jẹ́ ìròyìn ayọ̀
fún wa lórílẹ̀-èdè Nàìjíríà lórí ọ̀rọ̀ epo wípé láìpẹ́ láì jìnnà a máa ra epo ní owó pọ́kú lórílẹ̀-èdè Nàìjíríà. Àdúrà wa náà rèé kó tẹ̀ wá wálẹ̀ pátápátá a máa gba àníkọ́mọ fún wa lọ́fẹ̀ẹ́ ká sọ pé àlá tó lè ṣe òun nìyẹn ṣùgbọ́n lè mú wa sílẹ̀. Ó yẹ jẹ́ ká tẹ̀síwájú ní ìpínlẹ̀ Kwara ní ọ̀rọ̀ gbé wa dé lásìkò yìí ní ìròyìn tún gbé wa dé lásìkò yìí níbi tí àwọn ará ìlú ti ń fi èròǹgbà wọn hàn tí wọ́n ti ń pè fún ìyànsípò ọba tuntun ní Òkè Ọdẹ. Wọ́n ní àìsí ọba yìí lórí ìtẹ́ òun ló fà á tí àwọn agbésùmọ̀mí fi ń ṣe èyí tí ó wù wọ́n gẹ́gẹ́ bí wọ́n ti sọ dìímọ̀ pé kódà àwọn èèyàn kan ni wọ́n ń dábàrú gbogbo ìlànà àti yan ọba tuntun látìgbà tí ọba tó wà níbẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ Alébíoṣùn ti wọ tó ti ṣe bẹ́ẹ̀ tó ti wájà ní ọdún 2022 gẹ́gẹ́ bí wọ́n ṣe wá sọ dìímọ̀ láti ẹnu ẹnìkan tí ń ṣe ààrẹ ẹgbẹ́ ìdàgbàsókè agbègbè náà ní Òkè Ọdẹ. Wọ́n ní ẹ wò ó àwa fẹ́ sọ ohun tó ń dùn wá o àìsí ọba aládé lórí ìtẹ́ rẹ̀ ló fà á tí ètò ààbò fi mẹ́ẹ̀ o. Wọ́n fi ilé ìránṣẹ́ sí àwọn tí ọ̀rọ̀ kàn nínú ìṣèjọba ti ìpínlẹ̀ Kwara láti tẹ̀gbìyànjú bá wọn wá àkànṣe sí ọ̀rọ̀ ọba aládé yìí kí àwọn náà lè ní ọba lórí láti máa ṣe àwọn kankan ní àárín ìlú. Kódà wọ́n ní ẹ̀bẹ̀ yìí ó wáyé lẹ́yìn tí wọ́n rawọ́ ẹ̀bẹ̀ lórí ìkọlù tó wáyé ní ìlú Òkè Ọdẹ nínú oṣù kẹsàn-án ibi tí ọ̀pọ̀ ẹ̀mí ti bá ìṣẹ̀lẹ̀ ìkọlù àwọn Fúlàní lọ tí wọ́n sì jí ọ̀pọ̀ àwọn ènìyàn gbé ẹ wò ó kí lórí sí ọ̀rọ̀ àwọn ará ìlú yìí ẹ̀yin náà ẹ bá wọn dá sí ṣe bó ṣe rí náà ni wọ́n ń sọ yìí ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa ní àárọ̀ òní. Ẹ jẹ́ ká kúrò níbẹ̀ ẹ jẹ́ ká lọ sí. Ajìjàgbara fún ẹ̀tọ́ ọmọnìyàn lórílẹ̀ wa Nàìjíríà Ọmọyẹlé Sowore òun náà ni ó ti fẹ̀sùn kan àwọn òṣìṣẹ́ elétò ààbò orílẹ̀-èdè Nàìjíríà òun ní ṣèbí jẹ́jẹ́ àwọn làwọn ń ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn àlàáfíà. Ó ní pé lójijì náà ni àwọn òṣìṣẹ́ elétò ààbò ni wọ́n sì ya wọ ọbẹ̀ ni wọ́n wá ṣe kọlù sáwọn ni wọ́n yìnbọn takò ní káàkiri táwọn àpò onígbòdà gan wọ́n tún fẹ́ afẹ́fẹ́ gáàsì tajútajú àwọn tí ẹ̀ka pè ní láwọn onígbò pè ní tíá gáàsì wọn náà tún fẹ́ sáwọn lójú. Ó ní pé kódà ibi tó tún wá ṣe dé ó ní wọ́n wá mú àbúrò Nnamdi Kanu ṣẹ́rí ìwọ́de tó ń ṣe yẹn wọ́n ní ìwọ́de yẹn lórí Nnamdi Kanu ni pé free Nnamdi Kanu na ẹ̀tú Nnamdi Kanu sílẹ̀ ilé ètò àlákàtà àwọn ìpèlétò ààbò fọjọ́ tó ti pẹ́ náà ni wọ́n ṣe ìwọ́de lé lórí. Wọ́n wá níbi pé nígbà táwọn òṣìṣẹ́ elétò ààbò tó wá ṣe ìkọlù sí wọn lánàá nílùú Àbújá wọ́n ní bẹ́ẹ̀ bó ṣe ń yìnbọn sókè takòtakò láti da ìwọ́de ìfẹ̀hónúhàn láti dàrú. Wọ́n ní pé wọ́n wá fi ọwọ́ òfin gbé àbúrò Nnamdi Kanu tó jọ́kùnrin àti agbẹjọ́rò rẹ̀. Wọ́n ní kó tó di pé wọ́n tẹ̀lé wọn lọ́nà kọ́kọ́ lù wọ́n lọ sọ pé wọ́n kọ́kọ́ lù wọ́n náà wọ́n nígbà tí wọ́n lù wọ́n ṣèṣù àfọwọ́tù gbé wọn gbé wọn lọ sí àkàtà wọn. Ọmọyẹlé Sowore wá sọ wípé ìwọ́de táwọn ń ṣe kì í ṣe ìwọ́de pé oníjàgídíjàgà pápá àwọn fi ń da nǹkan rú. Ó ní òun ti sọ síwájú wípé ìwọ́de náà ìwọ́de àlàáfíà ló máa jẹ́ táwọn dẹ̀ ṣe kí táwọn dẹ̀ mú lè rí àwọn ṣẹ táwọn dẹ̀ rọra ṣe gbogbo ẹ̀ lọ́wọ́ rọrùn àfìgbà tí àwọn òṣìṣẹ́ elétò ààbò tí wọ́n dé tán wá ṣe ìkọlù sáwọn. Ó wá ní wípé òun ò lè sọ òun wípé òun ò rò bóyá ẹnìkan kan farapa nígbà tí wọ́n yìnbọn káàkiri táwọn wà wípé ṣùgbọ́n ọ̀gá òun ṣàmọ̀ náà ni pé wọ́n yìnbọn káàkiri ibi tí àwọn wà. Ọ̀rọ̀ ńlá òun ni ó ṣe ní ohun tí a gbọ́ yẹn kí lẹ rí sí ọ̀rọ̀ yìí ṣé àsìkò ti tó láti máa pè fún òmìnira Nnamdi Kanu àbí báwo lè ṣe rí ọ̀rọ̀ yìí sí ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa. Ẹ jẹ́ ká kúrò níbẹ̀ ẹ jẹ́ ká lọ sí ìpínlẹ̀ Ọ̀yọ́ níbi tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ṣe ìlérí pé àwọn ò ní tẹsẹ̀ dúró nípa ti gbogbo ohun tí àwọn yóò máa ṣe fún àwọn ará ìlú lórí ọ̀rọ̀ oúnjẹ kó lè máa wà nílẹ̀ lọ́pọ̀ yanturu àti àwọn nǹkan tí yóò mú ìlera pípé bá àwọn ará ìlú tó fi mọ́ ìdàgbàsókè àwọn kankan tí ó máa jẹ́ àǹfààní fún àwọn ará ìlú. Alábòójútó fún ọ̀rọ̀ ètò ìlera ní ìpínlẹ̀ náà òun ni ó sọ gbogbo eléyìí láti fi pẹ̀tù sí àwọn ará ìlú lọ́kàn wípé gbogbo ẹ̀ la máa ṣe lẹ́yọ kọ̀ọ̀kan iṣẹ́ àríwá tí ṣe ń bá bọ̀ nípasẹ̀ àwọn àlàkalẹ̀ ètò kan èyí tí gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ti ṣe àṣemẹ́yẹ̀bọ̀ lápò ní o jù bẹ́ẹ̀ lọ a ó ṣe fún yín kí lẹ rí sí ọ̀rọ̀ yìí tí mo fi ránṣẹ́ sí àwọn ará ìlú ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa ní àárọ̀ òní kára náà lè mọ bó ṣe rí lójú ìwòye tìyín láti bẹ̀ ẹ jẹ́ ká lọ síbi tí. Alábòójútó fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Anambra CP Ukroye náà ni ó ti rọ àwọn òṣìṣẹ́ ọlọ́pàá iléeṣẹ́ ọlọ́pàá wípé kí wọ́n túbọ̀ tẹ̀síwájú o nínú iṣẹ́ ìwádìí lórí eléyìí tó ń ṣe lórí ohun tó ṣokùnfà ìpapòdà ọmọ ọdún 13 kan.
wọ́n ní ọmọ wọn ní ìṣìlọ́jọ́ kan wọ́n ní ṣàdédé ni àwọn gbọ́ ìpè ní ẹnìkan sọ wá fún àwọn wípé ìgbà táwọn bọ̀ láti ìṣòro nílé àwọn làwọn má dédé rí ẹnìkan làwọn rọ́mọ kan tó sùn gbọ́nájà sílẹ̀ pé ọlọ́run má jẹ́ ká dáná àwọn màmá bó ṣe jẹ́ wọ́n láwọn òṣìṣẹ́ ọlọ́pàá náà bá súré lọ síbẹ̀ wípé kí ló ṣe náà bá ya àwòrán ọmọ náà níbi tó sùn gbọ́nájà sí láyìíká ibi tí ẹni tó pè wọ́n yẹn ẹni tó lọ bá wọn tó lọ fi tó wọn létí níbi tó ń gbé wọ́n ní bá ṣe wáyàwòrán ara ọmọ kékeré ọmọ ọdún 17 years wọ́n ní wọ́n ṣàgbé lọ sí ilé ìwòsàn láti lọ wo bó ṣe jẹ́ wọ́n níbẹ̀ náà dókítà tó wà ní ìwòsàn náà tó wá fìdí ẹ̀múlẹ̀ kò ṣe rí ọmọ yìí ó ti gbèkújẹ lọ́wọ́ ẹ̀bọra ìkùlẹ̀ ẹlẹ́jà ó ti lọ pátápátá. wọ́n ní pé àwọn á ṣèwádìí gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá gẹ́gẹ́ bí iṣẹ́ tí wọ́n ń ṣe wọ́n gbọ́dọ̀ ṣèwádìí wọ́n láwọn á ṣèwádìí nínú ìwádìí àwọn padà ṣàwárí àwọn òbí ọmọ náà táwọn sì fi tọ́ wọn létí wípé mọ́mí o dádì o ìyá bàbá o nǹkan báyìí làwọn rí o ló ṣe ọmọ yìí o wọ́n ní àwọn òbí ọmọ náà bá dà ẹ jáwọ́ pé ẹ má ṣèyọnu pé àwọn ò ṣe ẹ má sọ pé bóyá ẹ fẹ́ ṣiṣẹ́ ìwádìí kankan ẹ má ṣèyọnu wọ́n ní ṣùgbọ́n aláàbò tó fi lè ṣe ọlọ́pàá ó fi àkékọ́rí o wípé òun máa ṣe kí ni àwọn máa ṣèwádìí lórí ojúṣe ìwà nítorí pé kí ni táwọn bá ní pé káwọn gbójú kúrò gẹ́gẹ́ bí àwọn òbí ọmọ náà ṣe sọ yìí irú ẹ̀ tún lè àmọ́ kan tó ṣe àmọ́ rúkú tó pọ̀ ọmọ yìí o irú ẹ̀ tún lè padà pé pásà fúra pásà ajá náà ìdájẹ́ fúra àjájì o wọ́n ní bóyá lè fúra olè ló máa ó ní àwọn bídọ̀ ṣe kí ni àwọn bídọ̀ ṣèwádìí ó ti wá rọ àwọn ẹ̀ka tó ní sí ìròyìn iṣẹ́ ìwádìí àti ìwà ọ̀daràn àwọn CID yẹn wípé kí wọ́n túbọ̀ tẹ̀síwájú láti ṣe ìwádìí lórí ohun tó ṣokùnfà ìpapòdà ọmọ náà ọmọ ọdún 17 nípínlẹ̀ Anambra. ọ̀rọ̀ rẹ̀ tí a ti mú wá sí etí ìgbọ̀nyín kílẹ̀ rí sí ìṣẹ̀lẹ̀ yìí bí àlàyé yẹn ṣe lọ mo lérò pé ọ̀rọ̀ yẹn ó yé yín dáadáa wá ibi tẹ́ gbà láti bá wa yànnà ìròyìn yẹn láti gbà bá wa dá sí ẹ má gbàgbé ìgbà abẹ comment section wa lẹ́tì lè bá wa dá sí fún ti àárọ̀ òní níbi làwọn máa rìn mọ́ fún ti àárọ̀ òní lórí ètò Ojúmọ́ Aláyọ̀ gẹ́gẹ́ bí àti kọ̀wé rẹ̀ Odúlẹ̀mí èmi kì í ṣe àìmọ̀ fólókò ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ní èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo ènìyàn mọ̀ mí sí èmi kọ́ ọ̀dọ́nàbọ̀ òkè ló ń fún mi ṣe ní gbogbo ìgbà ọ̀yá Iléyá ọdún ìmàlẹ́. oníyanṣe ọlọ́kàṣe gbogbo ètò bá fìfẹ́ jẹ́ náà aṣọ yìí pé ẹ ṣe bó ti jẹ́ pé bóyá dùn bóyá kò dùn mọ̀ pé ó máa dùn létí yín aṣọ yìí pé ṣe o mo ní etí tẹ̀fí ń gbọ́ wa etí náà kò ní di láṣẹ Èdùà ojú tẹ̀sí ń wò wà nígbàkúgbà ojú náà kò ní fọ ẹ̀yìn lórúfẹ́ Bàbá Gbàgede aṣọ yìí pé ànífẹ̀ẹ́ yín lórúkọ Bàbá Gbàgede ànífẹ̀ẹ́ yín ẹ wò ó gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì mọ̀ yí pé òdún náà lèmi náà mi ò kí ń ṣàmọ̀ fọlọ́kọ orúkọ tèmi náà yí padà o Títílayọ̀ Àdùọ̀lá náà ni ẹ̀ má wà lábẹ́ láti dàpọ̀ wá lójúkò ìkànnì àbádọ́ìwà Facebook Gbàgede Mọ̀ Bìtàlábìyé Adébáyọ̀ Instagram Gbàgede Mọ̀ _22 YouTube Gbàgede Ìmọ̀ TV àyédèṣì sílẹ̀ fún ìpolówó ọjà lórí ìkànnì móhùnmáwòrán wa BGI TV ẹ ṣé tẹ̀ ń gbọ́ wá ní gbogbo ìgbà. ẹ má gbàgbé wípé a máa mú abala láti orí pápá BGI TV wá sí etí ìgbọ̀nyín níbi tá a ti máa fún yín ní àwọn ìròyìn yẹn lọ́lọ́kọ̀ òjọ̀kan títí dìgbà náà àwa làwọn máa ṣe nǹkan ò ní ṣe wá o ire o ire kàbìtì. láti orí pápá BGI TV níbi láti máa fún yín ní àwọn ìròyìn yẹn gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ní àárọ̀ òní ní pápápá jẹ́ ká bẹ̀rẹ̀ láti ilé torí ilé láti ń kẹ́sọ̀ ròde ẹni tí ó ti fi gbà kan rí jẹ́ agbábọ́ọ̀lù fún orílẹ̀-èdè Nàìjíríà Victor Ipeba ni ó ti sọ kí mọ̀ pé owó ti ṣe pàtàkì báyìí fún orílẹ̀-èdè Nàìjíríà láti pèrèkété síbi ìdíje ife ẹ̀yẹ àgbáyé ti ọdún 2026 bí ẹ kò bá gbàgbé wípé ẹ̀rí Chile àti àwọn agbábọ́ọ̀lù rẹ̀ ni wọ́n pèrèkété nígbà tí wọ́n na orílẹ̀-èdè Benin Republic ní ọ̀sẹ̀ tó kọjá pẹ̀lú àmì ayò 4-0 pẹ̀lú bí nǹkan ṣe dé dúró lásìkò yìí ẹ má gbàgbé wípé àálọ́ máa ṣe kíni àálọ́ máa kojú orílẹ̀-èdè Gabon níbi ìpele tí wọ́n pè ní play-off ó dàbí ìpele ikọ̀ ẹlẹ́ni mẹ́rin ni nígbà tí a bá kojú wọn tán ẹni bá jáwé olúborí láàrin orílẹ̀-èdè Cameroon
àti orílẹ̀-èdè Congo làálọ̀ kojú ní ìpele àṣekágbá. Ìpẹ́bà ni ó ti wá sọ di mímọ̀ pé ó ṣe pàtàkì ó pẹ̀lú bí tí a bá ìrìn àjò wa dé láti pèrègèdè síbi ìdíje ife ẹ̀yẹ àgbáyé. Ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ ní apá abẹ̀yẹn. Ẹ jẹ́ ká lọ sí ọ̀dọ̀ àwọn Mamelodi Sundowns, àwọn tí wọ́n kó bẹ̀rẹ̀ yà fún ikọ̀ agbábọ́ọ̀lù ti ikọ̀ agbábọ́ọ̀lù Remo Stars ní ọjọ́ àìkú Sunday. Wọ́n nà wọ́n o pẹ̀lú àmì ayò 5-1 ni wọ́n fi pa wọ́n pátápátá ní pápá ìṣeré MKO Sporting Complex èyí tí ó wà ní ìlú Abẹ́òkúta. Wọ́n ní ẹni tí wọ́n ṣe akọ́nimọ̀ọ́gbá wọn ló ti wá fi ohùn léde láti sọ̀rọ̀ wípé àwọn ò máa mú ikọ̀ agbábọ́ọ̀lù Remo Stars, àwọn ò máa mú wọn ṣeré pẹ̀lú ìyà tí àwọn náà wọ́n yẹn, àwọn mú wọn lókùnkúndùn. Kì í ṣe pé àwọn kò sọ wípé kí ni tí wọ́n lágbo ti àwọn bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá, àwọn ṣàgbìyànjú àwọn fún wọn ní ọwọ́ tó yẹ wọ́n. Kì í ṣe pé torí a ti nà wọ́n pẹ̀lú àmì ayò 5 kẹwàá máa rò pé àwọn wọn ṣeré. Nípasẹ̀ iṣẹ́ takuntakun tá a ṣe àti àwọn nǹkan tá a gbé yẹ̀wò nípa wọn la fi ṣe àṣeyọrí o. Ẹ má lọ máa rò wípé a fi ọwọ́ yẹpẹrẹ mú wọn. Ẹ jẹ́ ká kúrò lọ́dọ̀ àwọn Remo, ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ Atletico Madrid níbi tí wọ́n ti lọ fi ẹjọ́ sùn àjọ UEFA lórí ọ̀rọ̀ ti àwọn Arsenal níbẹ̀ wò níbi tí ó yẹ kí wọ́n ti fún wa lómi gbóná, wọn kò fún wa lómi gbóná o nígbà tá à ń ṣe ìgbáradì wa lórí pápá ìṣeré Emirates Stadium ní àná òde yìí. Ẹ má gbàgbé pé ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin àwọn méjèèjì ni yóò máa wáyé ní òní. Wọ́n ti wá sọ di mọ̀ pé Diego Simeone àti àwọn ẹni tí ń ṣe agbábọ́ọ̀lù rẹ̀ ni wọ́n ti sọ di mọ̀ pé nígbà táwọn dé sí pápá ìṣeré náà ó yẹ kí wọ́n fún àwọn olómi gbóná àti wípé gbogbo rẹ̀ ló ti tutù, ṣùgbọ́n wọn kò ṣe eléyìí. Wọ́n ti mú ẹjọ́ wọn lọ sí ọ̀dọ̀ àjọ UEFA o. Ẹ jẹ́ ká wo ìgbésẹ̀ tí àjọ UEFA yóò gbé lórí ti Arsenal. Ẹ jẹ́ ká kúrò lọ́dọ̀ ti àwọn Atletico Madrid, ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ ọmọdé agbábọ́ọ̀lù kan nínú ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid, Endrick. Òun ló máa ti ń sọ di mọ̀ pé pẹ̀lú bí nǹkan ṣe ń lọ yìí nínú oṣù kìíní ọdún tó ń bọ̀ òun yóò máa kúrò nínú ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid pẹ̀lú àdéhùn àyálò lóun ló ń jẹ́ bẹ́ẹ̀. Gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀ pé ní ọwọ́ yìí ó dàbí pé òun kò rí ojú rere Xabi Alonso, torí náà kí òun kàn má lọ máa fi gbogbo àkókò òun ṣòfò dànù. Tó bá ti di oṣù kìíní ọdún tó bọ̀ ní kíákíá òun yóò wá inú ikọ̀ agbábọ́ọ̀lù míì, òun yóò wá lọ. Ìyẹn jẹ́ gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ lápá abẹ̀yẹn. Ẹ jẹ́ ká lọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù PSG. Kí ló ṣẹlẹ̀? Ìròyìn ayọ̀ ní o fún ikọ̀ agbábọ́ọ̀lù PSG. Wọ́n ní Ousmane Dembélé àti Marquinhos ẹni tí ń ṣe balógun lórí pápá wọn ti dé o sínú ikọ̀ agbábọ́ọ̀lù PSG láti kojú ikọ̀ agbábọ́ọ̀lù Bayer Leverkusen níbi ìdíje UEFA Champions League. Ẹ má gbàgbé ìpè àwọn méjèèjì ni wọ́n ní ìfarapa èyí tí wọ́n fi pàdánù àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ kan sẹ́yìn, ṣùgbọ́n lásìkò yìí wọ́n ti fi ìdí rẹ̀ múlẹ̀ pé àwọn méjèèjì yìí ni wọ́n ti darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wọn. Wọ́n sì ti fi ìdí rẹ̀ múlẹ̀ pé ó ṣeéṣe o kí wọ́n máa kojú ikọ̀ agbábọ́ọ̀lù Bayer Leverkusen ní alẹ́ òní tí wọ́n bá ń gba ìfẹsẹ̀wọnsẹ̀ ti ìdíje UEFA Champions League. Ẹ jẹ́ ká kúrò lọ́dọ̀ rẹ̀, ẹ jẹ́ ká lọ sí ọ̀dọ̀ Lamine Yamal Ferran Lopez. Fermin Lopez òun ni ó ti fi ọ̀rọ̀ kan ránṣẹ́ sí Lamine Yamal ní pé máa farabalẹ̀ lórí pápá. Ọ̀pọ̀ àwọn ènìyàn ni wọ́n máa fẹ́ ṣe ẹ́ ní ìkà, wọ́n máa fẹ́ ṣe ẹ́ ní ìjàmbá, ṣùgbọ́n má bínú púpọ̀, kó máa fi ọgbọ́n àgbà tó ti ní nígbà ọmọdé rẹ̀ yìí kó máa fi gbé gbogbo rẹ̀. Gẹ́gẹ́ bí ẹni tí ń ṣe Lopez ṣe ti sọ dímọ̀ fún Lamine Yamal, ó ní ó ti pẹ́ táwọn ti jọ mọ́ra, ó ti pẹ́ àti pé òun rí Lamine Yamal kì í ṣe oníwà jàgídíjàgan, ṣùgbọ́n àwọn èèyàn máa fẹ́ tọ́ ní orí pápá. Òun ni òun fi ọ̀rọ̀ yìí léde fún wípé ó gbìyànjú láti ṣe kíni láti máa farabalẹ̀ lórí pápá nígbà tí wọ́n bá fẹ́ tọ́jà rẹ̀. Ẹ wò ó, ẹ jẹ́ ká kúrò lọ́dọ̀ àwọn ti Lamine Yamal àti akẹgbẹ́ rẹ̀. Ẹ jẹ́ ká lọ síbi tí àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ yóò ti máa ṣe bẹ́ẹ̀, wọn yóò ti máa wáyé lónìí. Ẹ máa sọ̀rọ̀ nípa ìdíje UEFA Champions League. Barcelona àti Olympiacos wọ́n máa ṣe bẹ́ẹ̀, wọ́n máa gbéná wojú ara wọn. Kairat Almaty àti Pafos FC àwọn náà yóò máa kojú ara wọn lẹ́ni. Arsenal àti Atletico Madrid àwọn náà yóò ṣe bẹ́ẹ̀ máa kojú ara wọn. Bayer Leverkusen àti PSG ìfẹsẹ̀wọnsẹ̀ yóò máa wáyé láago 8 alẹ́ òní. FC
Copenhagen àti Borussia Dortmund àwọn náà yóò máa ṣe bẹ́ẹ̀ kojú ara wọn. Newcastle United àti Benfica àwọn náà yóò máa kojú ara wọn. PSV Eindhoven àti Napoli alẹ́ òní náà ni àwọn náà yóò máa kojú ara wọn. Innocent Goalies àti Inter aago 8 alẹ́ òní ni àwọn náà yóò máa kojú ara wọn. Villarreal àti Manchester City tó bá di aago 8 àwọn náà yóò máa kojú ara wọn. Tó bá di ọ̀la gbogbo bí èsì náà bá ṣe jẹ́ lónìí a máa fi tó yín létí ní ọ̀la a sì máa ka àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tí yóò máa wáyé lọ́la sí etí ìgbọ̀nyín. Yẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ ní òní. Ònìyàn ṣeun ọlọ́ka ṣeun gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ bá wa jẹ́ adúpẹ́ lọ́wọ́ yín. Àjọṣe wa ò ní bàjẹ́ títí dìgbà mìíràn tá a tún fi láǹfààní láti mú àkọ́tún ètò yìí wá sí etí ìgbọ̀nyín. Àwa la ó máa ṣe nǹkan ò ní ṣe wá o. Ire o, ire kàmìtì. BGI TV yìí mo fẹ́ máa wò ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́ ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. BGI TV yìí mo fẹ́ máa wò ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́ ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. Àjànàkú kọjá mórí nǹkan fèrè bàbá rere káwí parí. BGI TV we are the pace setter. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde.